Àwọn òṣèré figbé ta ní ìkànnì ayélujára látàrí tó ṣẹlẹ̀ sí Mr. Latin. Kí ló ṣẹlẹ̀ sí Mr. Latin? Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ dákun ẹ bá wa wo fídíò yìí tán kẹ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí Mr. Latin. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọ́n ẹjọ́ ẹ bá wa tẹ subscribe button. Ikú aya ikú ọmọ ìkọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀wọ̀. Ẹ tún ti wá mọ̀ pé a ti wà lóṣù bàbàbà. Ìjàmbá burú, ìjàmbá tí ìkankan ò ní wọlé tọ̀ wá, kò ní wọlé tọmọ wa, kò ní wọlé taya wa, kò ní wọlé tẹbí wa. Gbogbo yín náà lẹ́mọ̀ òṣèré orí ìtàgé ilẹ̀ wa yóò Mr. Latin. Tí orúkọ wọn gangan jẹ́ Bọ́lájí Amusan. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkàjàǹkà ló ti wọ comment section Mr. Latin lọ tí wọ́n pariwo títa, wọ́n bá bàbá dá wọ́n bá wọn dunnú torí pé òní gangan ni Mr. Latin wọ́n ń ṣe ọjọ́ ìbí. Ẹni ọdún bá sì bá láyé ó yẹ kó sọ pé ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti wọ káàlẹ̀ sùn yìí lọ́dún 2025 tá a wà yìí tó jẹ́ pé wọn ò láǹfààní a tún ti lè celebrate birthday ti 2025 lókè èèpẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ka Mr. Latin, Ọlọ́run kà yọ, ó wá tún ṣẹ́kù, ó tún wá wà láyé, ó wà láàyè débi pé àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkàjàǹkà gbogbo wọn ni wọ́n wá péjọ ni wọ́n wá ń bá a dunnú, wọ́n ń ṣe happy birthday. Ẹ wo àwọn òṣèré ìtàgé ńlá jàǹkàjàǹkà tí wọ́n ṣe happy birthday. Ó yẹ lọ sí comment section ẹ ṣe happy birthday sí Mr. Latin kẹ́yìn ló wá share fídíò ẹ subscribe.